kò sí ẹni tí ó yẹ lásìkò yìí láti gbé àsíá ẹgbẹ́ APC bí kò ṣe ọmọ ológun ìbẹ̀rù. pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti àfọwọ́sowọ́pọ̀ ọmọ Nàìjíríà rẹ̀. ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí. ó ti ṣeé ṣe. ó jẹ́ ìjàmbá lójú wípé ìtẹ̀síwájú ọ̀tún adébólílé ìlú wa. aṣáájú ẹ̀ akíkanjú ọ̀mọ̀wé pẹ̀lú ìrírí tó péye ìmọ̀ àti òye láti darí àwa ọmọ Nàìjíríà. dé ilẹ̀ ìlérí. araba ní bàbá. ẹni abájábà ní bàbá. aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun gangan ni òun ló sọ. nítorí wípé òun ló tó gbangba ìlọ́yẹ̀. aṣíwájú Bọ́lá Ahmed akànjú ọmọ olódò jẹ. ìjàgàbá. Tinubu. kò bẹ́ẹ̀ ní rárá láàárọ̀ yìí ẹ̀rìn kọ́ ló bá dé tí a bá ń wò wọn tá a bá sọ̀rọ̀ tá a kàn dákẹ́ àfẹ́ kó bàjẹ́ ni o ayé Nàìjíríà ti bàjẹ́ gan ó wá jọkùnrin ni ó ṣobìnrin ni ó ṣọmọdé ni ó ṣàgbàlagbà ni tó lọ́wọ́ sí bí gbogbo ìṣe bàjẹ́ délé ni ayé tí wọn náà bàjẹ́ tọmọtọmọ ni gbogbo ẹ tó contribute sí ìlú yìí táyé ìlú fi bàjẹ́ débi tó bàjẹ́ dé ayé wọn ó bàjẹ́ tọmọtọmọ Nàìjíríà ti bàjẹ́ gan ó ti bàjẹ́ gan mi tiẹ̀ mọ̀ pé aspect báyìí ló kù sí bẹ́tà kí wàá ní wọn tára títí tá à ń ṣe we are not citizens of this country à ń sọmọ ìlú yìí foreigners ni wa. ìgbàsá ẹ wá gbọ́ o gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ọwọ́ yín ò ní pẹ́ wà kọ́ tọmọtọmọ bẹ́ẹ̀ bá nígbà képe nílé yóò bẹ̀rẹ̀ sí ní kojú ìjà sí yín ni o boko ní kọ̀ọ̀lá tẹ́ ó wọlé sùn àṣírí yín ò ní bò tọmọtọmọ ewé ọ̀rọ̀ kó máa rọ́bi lé gbogbo yín lórí obì kó máa bì yín sí kòtò àtà ló ní kẹ́ máa tara kó sínú kó sí ẹ̀pà ló ní kẹ́ paradà sí sàárè ẹ̀yin ti jáwé ọlọ́yin ayé dandan ní kẹ́ fojú kewé ọlọ́yin ọ̀run o àìlòsọ yìí mà fi mí sí nǹkan o ọ̀ràn ńláńlá ní bági apá ọ̀ràn jọ̀wọ̀rọ̀ kì í tán lọ́rùn gẹ̀dẹ̀ ọ̀ràn jáganjàgan kì í tán lọ́rùn ìbẹ́pẹ gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ọ̀ràn yóò máa ṣe fàájì nínú ilé yín ni o ojoojúmọ́ ni màlúù rógun alápàtà ojoojúmọ́ ni pápá alápàtà ń gbọgbẹ́ ọ̀rọ̀ bí apó bí ọfà bí ìbọn kó máa bá gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kúnṣẹ́ ewé ẹ̀wọ̀n ló ní kí gbogbo wọn máa rógun ẹ̀wọ̀n ojoojúmọ́ ni wọ́n ń pẹ́ lálákàrà lórí ojoojúmọ́ ni màlúù fi gbé bọnu lágbo wọn igbe oró ò ní tán nílé gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kún nílẹ̀ yìí láéláé Yorùbá mà káre pẹ̀lú àkíyèsí o wọ́n ní ọwọ́ alúgúdúgúdú kì í torí ẹsẹ̀ alùyáàlù kì í tólẹ̀ èjìká oníbàtà kì í nísinmi gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ẹ̀ ò ní nísinmi ajẹ́rẹ́ ògbómiṣòwò kó jèrè rí bó bá dáa fún yín ní òní àtúbọ̀tán yín ò ní dáa o bí àkàrà ti wù kó dùn tó kì í gbayì nírọ̀lẹ́ ọjọ́ iléyá gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kún nílẹ̀ yìí ẹ ó doni yẹ̀yẹ́ nígbẹ̀yìn ayé yín ni o ọ̀pẹ tó bá ti sọ̀rọ̀ ẹ̀gà irú wọn ìraṣọ dàbora o gbogbo ẹni tó ń gbàbọ̀dì fún ìran Yorùbá ẹ ò ní lábọ̀ iwájú ewúrẹ́ ni wọ́n fi fọmọ rẹ̀ gúnṣẹ̀ iwájú àgùntàn ni wọ́n fi fọmọ rẹ̀ jóògùn àní lójú àwọn ẹni bí wọ̀nyí kí gbogbo ohun tí wọ́n ní kó polúkúrú muṣu o kí wọ́n nàgà kọ́wọ́ wọn má tókè bí wọ́n bá fẹ́ fi gọ̀gọ̀ fà á kí wọ́n já lulẹ̀ kí wọ́n dèrò nù kó sí gbogbo ohun tí wọ́n ti fìlú kójọ kó parí lójú ayé wọn ó dùn mí pé wọ́n ti ní kí n má ṣe pé ṣùgbọ́n èyí tí mo wí yìí àròórọ̀ mọ́ o torí bí eyín iwájú bá gé ẹran ti tẹ̀yìn a sì gbà á ẹ̀yin tó láyé ẹgbọ́n mi ṣàṣẹ o tó Olódùmarè mo tún jẹ́. ó fẹ́ fi àsìkò yìí kí ẹ ṣe.